kí Ọlọ́run tó ń gbani nírú àkókò yìí kó dìde kó gbà yín. Kí Ọlọ́run tó ń ràn ni lọ́wọ́ nírú àkókò yìí kó dìde ìrànlọ́wọ́ fún yín. Ẹ̀mí Olúwa ti ẹnu mi sọ sáyé wípé ojú kì yóò tì yín, ayé kì yóò yọ̀ yín, agbami ayé kì yóò gbé yín lọ. Ẹ ò ní farapa, ìjì ò ní jà yín, ẹ ní pẹ̀ láwọn tí ó sọ ayọ̀ nù. Ọdún parí lọ, Sátánì kò ní dẹ̀mí yín légbodò, ẹ ní fojú sunkún kan yín, ayọ̀ kò ní jábọ́, ayọ̀ kò ní rẹ̀ dànù, ẹ ní sọ ògo nù. Ọlọ́run ìpè yìí yóò ṣe lẹ́ẹ̀kan sí. Ọlọ́run Chapel of Power Apostolic Prayer Worldwide yóò lànà fún yín, yóò rántí yín síre, yóò fún yín ní ọjọ́ ẹ̀yẹ, yóò forin tuntun sí yín lẹ́nu. Ọkùnrin tó bá dènà dè yín máa kúkú òjijì, obìnrin tó bá lóhùn á dènà dè yín á wà nírí mọ́. Agbára kò ṣeé dè lọ́nà kó lu akógbé wọ̀nyí. Kí àti dáhùn rere ṣe láyé kó má ṣe ní yín lára. Ó dáa níbi ẹwà, níbi ayé dá yín dúró sí, mo fi ọwọ́ Ọlọ́run fà yín dìde sókè. Káṣí ọ̀run kó gorí ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Olúwa ní kí n sọ sẹ́yìn pé oòrùn ayé kì yóò pa yín nígbà ọ̀sán, bẹ́ẹ̀ ni òṣùpá ayé kì yóò pa yín nígbà òru. Oòrùn àwọn aláfọ̀ṣẹ kò ní pa yín, bẹ́ẹ̀ ni oòrùn àwọn ìkà èèyàn tó ń jókòó lórí awọ kò ní gbé yín mì. Ẹ wò ó, oṣù tó ń parí lọ yìí, áńgẹ́lì ayọ̀ yóò fìdí oyin ayọ̀ káyìn náà mọ́lé. Ẹ ó sì kọrin tuntun lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Báwo ni wíkẹ́ndì níbẹ̀ yẹn ó máa dára? Ẹnu ọ̀nà ilé Olúwa ni mo ti rán àṣẹ jáde bí aago kan ti ré kọjá tí mo dẹ̀ sọ pé ilẹ̀kùn ayọ̀ á ṣí fẹ́yìn náà, ilẹ̀kùn ayọ̀ á ṣí fún ẹ̀yin náà, ẹ sì dáhùn rere ṣe lórúkọ Jésù Olúwa wa. Orúkọ mi ò tí ì yí padà o, Pastor Praise Bamisaye, lórí nọ́mbà yẹn 08055951129. Mo sọ sáyé yín pé ògo máa dé, ayọ̀ máa dé, ẹ̀dẹ̀ ní ṣubú dànù. Àlàáfíà ni fún yín.